fọ́nrán kan ń jà lórí afẹ́fẹ́ báyìí obìnrin tó ń ṣiṣẹ́ ọ̀kadà. kò sí kankan fún wa mọ́ rárá tí ìyà yìí pọ̀ gan tá à ń jìyà gan tó jẹ́ pé ìyà yìí gan ó sún mi débi tí mo ti lọ ń tọrọ owó ní bíà palọ̀. wọ́n máa ń sọ fún mi tẹ́lẹ̀ pé wọn ò fojú yẹn ríran mọ́ bọ̀ èmi ò gbàgbọ́ torí bọ́ọ̀yì ṣe náà yẹn ṣe bọ́ wọ́n sọ fún mi pé ojú yẹn pé wọ́n fi rí nǹkan kan mọ́ but there was a day tí wọ́n gbé mi bá a ṣe ń lọ nìyẹn kíní àwọn nǹkan kan wà tó máa ń fò sójú èèyàn báyìí tó máa ń tàyàn yẹn bó ṣe fò sí ojú ilé tán ń lò yẹn nìyẹn in fact bá a ṣe ṣubú nìyẹn. ok lórí ọ̀kadà. bẹ́ẹ̀ni ní kó má ṣọ̀kadà yẹn mọ́ wọ́n ní àwọn máa lọ ta ọ̀kadà mo lẹ́ẹ̀ má ta torí tẹ bá ta a máa náwó yẹn à ń ná tán kí la wá fẹ́ máa jẹ mo ní màá ṣe ọ̀kadà yẹn. ìgbà tí challenge yìí dé bẹ́ẹ̀ni tó di pé wọn ò rí iná mọ́ dáadáa àwọn ò lè ṣiṣẹ́ owó láti bọ́ yín láti bọ́ àwọn ọmọ ẹ wàá rò wípé òun ṣé mi máa lè kó pẹ̀lú máyì kí n fine way ara mi. rárá sà mi ò rò rárá. ẹ rò rí rárá. rárá. ẹ̀yin èèyàn wa gbogbo ọmọ nàìjíríà pátápátá níbi tí ẹ lórí ọ̀fẹ́ tẹ́ ti ń wò wá ìkànnì Araba rèé ẹ má máa wò pé kí ló gbé mi débì mo rí nǹkan kan òun ló gbé mi débì fọ́nrán kan ń jà lórí afẹ́fẹ́ báyìí obìnrin tó ń ṣiṣẹ́ ọ̀kadà ẹ mà àwọn tó ń pè ní ọ̀kadà àwọn bike man ẹ bá rí ní ìgboro ẹ máa rò pé bike man ẹ máa ń gbọ́ kò sí bike woman but bike woman ti wà báyìí náà mo wá jókòó mo ronú pé kí ló lè kóbìnrin kó tó lè wò wípé òun fẹ́ máa ṣiṣẹ́ ọ̀kadà kò ń ṣiṣẹ́ tó rọrùn nǹkan kan tó tún wá cut attention tèmi gangan lórí ọ̀rọ̀ yẹn ò ní wípé despite wípé ọkọ obìnrin yìí ní challenge. ojú yẹn ti ń yọ mí lẹ́nu tipẹ́ láti bí 2003. obìnrin yóò fọkọ ẹ̀ lẹ̀ obìnrin ló máa ṣiṣẹ́ ọ̀kadà lọ nígboro owó tó bá wá rí á fi bọ́ ọkọ á dẹ̀ tún fi bọ́ àwọn ọmọ tí wọ́n bí eléyìí ni mo ṣe wò wípé no gbogbo ayé ẹ gbọ́dọ̀ bá wa wo eléyìí madam. sir. ẹ káàsán bá mi kí gbogbo àwọn olólùfẹ́ àtàwọn wà káàkiri gbogbo àgbáláyé. ẹ káàsán orúkọ mi ni Owóládé Mary Daniel. Owóládé Mary Daniel. bẹ́ẹ̀ni sir. now ẹ kàn tí ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti lọ́ àǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń wò wá kàyéfì ń bẹ nílé ayé yìí o kódà nǹkan ń bẹ nǹkan sì ń lọ lábẹ́ ọ̀run. ẹ gbọ́ ọ̀rọ̀ arábìnrin àtọkọ rẹ̀ yìí kódà ó ṣeni láàánú kí odidi ìyàwó ilé ó wá di ẹni tó ń gun ọ̀kadà káàkiri ìlú. àfi kí ọlọ́run elédùmarè kó ṣàánú wa. ẹ wo fọ́nrán tẹ́ ẹ gbọ́ yìí díẹ̀ lẹ́sìn gbọ́ òun ọ̀rọ̀ kì í sínú fọ́nrán yìí òwe hàn bàbá wa ni wọ́n ló kù báyìí nìbọn ró ẹ tó wá lọ gbọ́rọ̀ yìí síwájú sí i tí ó jáde lẹ́nu arábìnrin àtọkọ rẹ̀ ẹ wá lọ gbọ́ síwájú sí i orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà ẹ bá wa ṣí ẹ̀ fọ́nrán yìí kó kan onílé kó kan àlejò kó kan ọkùnrin kó kan obìnrin tá a bá wá rí ìrànwọ́ tẹ́ ẹ fẹ́ ṣe fún àwọn ìdílé ẹ kàn sórí ètò Araba TV kẹ́ ẹ béèrè dítèsì àwọn fámìlì yìí lọ́wọ́ wọn àwọn ni wọ́n lè fún yín ní gbogbo dítèsì àwọn arábìnrin ẹ wo ire lójú òwò rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa mọ̀ rí o orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà kẹ́ ẹ bá wa subscribe fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ètò yìí ẹ subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà kẹ́ ẹ lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fúnra wa ìyẹn fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa. kí ló sún yín dé ìdí iṣẹ́ ọ̀kadà kí ló sún yín dé ìdí iṣẹ́ ọ̀kadà. ọ̀rọ̀ tó lágbára ni torí ìgbà tí ọkọ mi wà ọkọ mi náà ló ń ṣiṣẹ́ ọ̀kadà yẹn tẹ́lẹ̀ but ìgbà tó ń lọ school náà ti ní problem ní ojú cataract so wọ́n operate ojú yẹn gbà yẹn wọ́n kàn fi ríran fìrí ni wọ́n fi ríran dáadáa ẹyọ kan so ìgbà tí ò sí kankan fún wa mọ́ rárá tí ìyà yìí pọ̀ gan tá à ń jìyà gan tó jẹ́ pé ìyà yìí gan ó sún mi débi tí mo ti lọ ń tọrọ owó ní bíà palọ̀ nígbà kan so kò sí kankan nígbà yẹn bí a pa wá
mo wà ní oyún gan, ebi ń pa mí gbà yẹn náà. So a wá wò pé kí la lè ṣe, ni a wá fi wò pé ká lọ gba machine installment. So machine yẹn la wá gbà tí ọkọ mi fi ń ṣe ọ̀kadà. Okay. So ọ̀kadà yẹn ló wá ń ṣe dítù bó ṣe ń ṣe yẹn, mo rò pé direct breed tó ń wọ inú ojú yẹn. Hmm. So wọ́n máa ń sọ fún mi tẹ́lẹ̀ pé wọn ò fojú yẹn ríran mọ́, bọ̀ èmi ò gbàgbọ́ torí bọ́ọ̀yì ṣe é ṣe náà yẹn ṣe, bọ̀ wọ́n sọ fún mi pé ojú yẹn pé wọ́n fi rí nǹkan kan mọ́. But there was a day tí wọ́n gbé mi bá a ṣe ń lọ nìyẹn, kíní àwọn nǹkan kan wà tó máa ń fò sójú èèyàn báyìí, tó máa ń tàyàn yẹn. Okay, yes, yes. Bó ṣe fò sí ojú ilé tán ń lò yẹn nìyẹn, in fact bá a ṣe ṣubú nìyẹn. Okay, lórí ọ̀kadà. Bẹ́ẹ̀ni. Ìgbà yẹn lẹ ti wá gbà wípé ojú kejì yẹn ò ṣiṣẹ́ nítòótọ́. Bẹ́ẹ̀ni. Ìgbà yẹn ni mo tó gbà pé mo wá ṣẹ̀bẹ̀ lọ́hùn, mo ní so nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi òótọ́ ni. Wọ́n ní sáwọn wá parọ́ ni pé wọn ò lo ojú yẹn mọ́. Ó ní mo wá fi wò pé ẹ lè sọ̀kadà mọ́. Gbà tá a lọ sí hospital, owó tán béèrè lọ́tún lósì kò sí owó tá lè fi ṣe, torí tá bá wọ bí owó ni, tá bá wọ bí owó ni. Ìyẹn ni pé kò sówó tẹ́ lè fi take care wọn. Bẹ́ẹ̀ni sà. So the little ta dẹ̀ ń rí náà ni àwọn ọmọ yẹn fi ń lọ school, a jẹun láàárọ̀, ọ̀sán, alẹ́. Mo wá sọ fún wọn, mo ní kó má sọ̀kadà yẹn mọ́. Wọ́n ní àwọn máa lọ ta ọ̀kadà, mo lẹ́ má ta torí tẹ́ bá ta a máa náwó yẹn, à ń ná tán, kí la wá fẹ́ máa jẹ. Mo ní màá ṣe ọ̀kadà yẹn. Mi ì tiẹ̀ tí expert rárá torí tí bá ṣì ń gun ọ̀kadà mi ò lè turn. Nígbà yẹn. Bẹ́ẹ̀ni nígbà yẹn mi ò lè turn. But àwọn ò believe pé mi ò lè turn. But tá bá ti ń lọ tó bá yẹ pé tí mo fẹ́ gbé along the road ló ti fẹ́ dúró, mo máa ń gbé. But díẹ̀ mo wá expert dáadáa, mo sọ fún wọn, mo ní ẹ má sọ̀kadà mọ́, ẹ fi sílẹ̀ fún mi. Ẹ̀yin wá decide pé fẹ́ máa sọ̀kadà. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin gbogbo ayé tẹ̀ ń wò mí, ṣe rí i pé eléyìí tún lágbára. Now ẹ wá jẹ́ kí n bi yín ní ìbéèrè kan. Ìgbà tí challenge yìí dé tó di pé wọn ò rí nàmọ́ dáadáa, àwọn ò lè ṣiṣẹ́ owó láti bọ́ yín, láti bọ́ àwọn ọmọ, ẹ wá rò wípé òun ṣé mi máa lè kó pẹ̀lú máa kí n fine way ara mi. Rárá sà, mi ò rò rárá. Ẹ rò rí rárá. Rárá. Ẹ fẹ́ràn ọkọ yín gan nìyẹn o. Bẹ́ẹ̀ni sà. Wow. Ẹ̀yin gbogbo èèyàn tẹ́ ń wò mí, mo fẹ́ lè sọ pé èmi ò ríru obìnrin yìí rí o. No, let's just be sincere with ourselves. Ọkọ ò lè ṣiṣẹ́ mọ́, wọ́n á wò pé ìyàwó máa àbí àwọn ọmọ máa jẹun, ọkọ mi náà dẹ̀ gbọ́dọ̀ survive. Wọ́n á decide wípé jẹ́ kí kúkú máa sọ̀kadà yẹn láti máa bọ́ ọmọ, láti máa bọ́ ọkọ. Gbogbo ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ń wò mí lọ́kùnrin àti lóbìnrin. Sí eléyìí ó touch me. That's why tèmi ṣe gbéra wípé woman yìí gangan a gbọ́dọ̀ rí wọn ká bá wọn sọ̀rọ̀. Now tá bá ní ká wá wò ó, owó ń wọlé gan di ọ̀kadà yẹn o. Owó díẹ̀díẹ̀ ló ń wọlé torí ìgbà míì tí bá ṣiṣẹ́ dáadáa, tí bá gbéra láàárọ̀ wọ bíi 6 alẹ́, torí mo láwọn school tí mo máa ń gbé. Okay. So tí bá gbéra bíi 6, the little tí bá lè ṣe the 6 yẹn máa fi sílẹ̀ fún first born mi. Tí bá ti lọ bẹ́yìn ó pẹ́ mi ju bíi 5:30 sí 6 mo máa wọlé. Bẹ́ẹ̀ ni sà. So tí bá yọ owó epo kúrò, yọ gbogbo ẹ̀ kúrò, ìgbà míì mo lè rí bíi 10 torí àwọn ọkùnrin máa ń bless mi gbà míì. Tí bá ti gbé àwọn ọkùnrin wọ́n máa ń touch pé obìnrin ṣe ọ̀kadà. Bẹ́ẹ̀ni mo lè gbéyàn ní 500, wọ́n á fún mi níbi 1000. Even mo rẹ́ tí mò ń gbé 400 tó jẹ́ pé wò ó gbà míì obìnrin lélẹ̀ ó lè fún mi ní 3000. So bẹ́ẹ̀ yẹn mo ṣe máa ń rí owó àfi ń jẹun. Àwọn ọmọ mélòó gan lẹ bí? 4 ni wọ́n. Ọmọ 4 lẹ bí? Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin dẹ̀ lẹ ń responsible. No, ẹ wá jẹ́ ẹ jẹ́ n bi yín láwọn nǹkan kan. Àwọn ẹbí yín ńkọ́, àwọn ẹ̀gbọ́n, àwọn bàbá, àwọn ìyá, àwọn àbúrò, ṣé kò wá sí anybody tó dìde nínú gbogbo wọn ni? Kò sí o, torí mo wá láti poor family. Even kí tó marry, èmi àtàwọn ẹ̀gbọ́n mi àti ìyá àti bàbá mi ló máa lọ sóko tó máa gbé àáké, wọ́n máa lagi lóko báyìí, àwa mú okùn á dì í, àwa máa gbé lọ sí ìgboro, a máa ta. Bẹ́ẹ̀ ni. Ìgbà tí a ṣe yẹn díẹ̀, a tún bọ́ sí kinní kan, wọ́n máa ń pe kinní yẹn ní bóyá ọ̀sọ́pa yẹ́lò báyìí ní ewé igi ni, wọ́n máa ń fi kinní ibà ni, ìyẹn náà wọ́n á dì í àkìrí ẹ̀. Ìgbà míì ògùsọ̀ tó máa fi ń tan náà yẹn. Ìyẹn ni pé lédè kan
poor family. wá láti ìdílé tí Rárá. Ọlọ́run jogún owó fún. bẹ́ẹ̀ ni even till now mọ́ mi torí dáàdì mi ti kú mọ́ mi máa ń lọ sóko ni wọ́n máa ń báyàn sánlẹ̀ wọ́n á sanwó fún wọn kó tó jẹun. Gbogbo ẹ̀yin èèyàn olólùfẹ́ wa tẹ́ ń wò wá káàkiri orílẹ̀-èdè ayé ṣẹ́yìn náà gbọ́rọ̀ lẹ́nu màdámù yìí. Now tó bá jẹ́ pẹ́ lómi ni a ti wò pé wo ó bá jẹ́ iṣẹ́ olóṣó jẹ́ ọ̀rá máa ṣe ẹ̀ẹ̀kan tí ẹ̀ wàá rò débẹ̀ rí pé abẹ́ jẹ́ kémi náà tú iṣẹ́ ara mi kí n wá nǹkan kan ṣe. Rárá o torí mo máa wò pé mi ò lára so ẹ̀mí yín ò gbé. ẹ̀mí mi ò gbé. Now gbogbo èèyàn ṣe rí tẹ́ bá wo àdúgbò tá a wà yìí ìgbà tí mò ń rìn bọ̀ ńbẹ̀ mo rò pé kí lẹ wá ṣe nù bíi ṣe rí kò lè ṣe rí màá fi díẹ̀díẹ̀ hàn ẹ̀yin èèyàn tẹ́ máa rí wò díẹ̀díẹ̀ bọ́ ṣe rí ibi tí wọ́n ń gbé tó máa sọ pé extremely end pátápátá níbì kan ó jìnnà o mo wá ń bi yín léèrè báwo lẹ ṣe ń kó pẹ̀lú àwọn ọmọ yẹn láti lọ school báwo lọ̀rọ̀ owó báwo lówó iléèwé àti jẹ àti ń gbogbo ẹ̀ ṣówó ọ̀kadà yìí náà wá ká. Rárá o kò ká ó ní ọ̀nà tá a máa ń gbé gbà. ọ̀nà wo lẹ ń gbé gbà. mo máa ń gba grooming ni. owó grooming ìyẹn tẹ́rìbù grooming lẹ ń gbà. bẹ́ẹ̀ni so tá a bá ti gbà bẹ́ẹ̀ yẹn mo lè gba bí 100 so 100 yẹn 225 ní léde. lè máa dá padà. bẹ́ẹ̀ni so mo lè sanwó sukú àwọn ọmọ mi lára the little tó bá kù a tún lè máa fi ìgbà míì wà tó jẹ́ pé ìwé àwọn ọmọ mi lè tán àárá so bá a ṣe máa ń ṣe síra nìyẹn àti owó ọ̀kadà tí bá ti pa wá náà a máa ń lò. gbogbo abiyamọ ayé madam mo rántí ìgbà tá à ń bá yín sọ̀rọ̀ tá à ń bí yín láwọn ìbéèrè kan gbà tá à ń bọ̀ mo rí pé ẹ pèdè kan wípé there was a time tí èèyàn kan wá bá yín tí wọ́n gbé yín lọ sọ́dọ̀ secretary bóyá state secretary to the governor àbí nǹkan kan ṣé wọ́n gbé nǹkan kan ò jáde gbẹ̀mú ò jáde ńbẹ̀ ní kí ló ṣẹlẹ̀. ṣé mo lè dárúkọ ẹ. ẹ dárúkọ ẹ já gbọ́ ìgbà tí ò bá ti ṣe rọ́lá là ń pa ẹ sọ̀rọ̀. ó ní mo gbé màá yẹn lọ́jọ́ yẹn bí mo ṣe gbé wọn lọ́jọ́ yẹn wọ́n wà impress gan pé báwo lobìnrin ṣe ń gun ọ̀kadà bíi ilé pé mi ìdè á ń du ọ̀kadà yẹn bíi obìnrin rárá ó yẹ kán wá àkànṣe sọ̀rọ̀ mi bó ṣe wá gbé mi lọ sí governor's office nìyẹn. ìyẹn ní ìpínlẹ̀ wo nìyẹn. ní Èkìtì ń bí Adó Èkìtì ń bí. ok bẹ́ẹ̀ ni sà so ìgbà tá a dé ọ̀dọ̀ ẹ̀ a wọ ọ̀dọ̀ wúmà yẹn bá a ṣe wọ bẹ̀bí ilé yìí ó wá ní èmi ó bá a ṣe wọ bẹ̀ so wọ́n wá ní ọkọ mi kọ́ mo la òun náà ló jókòó yìí wọ́n rí wọ́n ṣe jókòó yẹn wọ́n wá ní pé kí la fẹ́ ká ṣe fún wa a wá explain fún wọn pé a ní mẹ́sìn tá a fi ń ṣiṣẹ́ tó bá tẹ̀ lè fún wa ní owó díẹ̀ tó bá tó mi bẹ̀rẹ̀ business pé à á ta mẹ́sìn yẹn mọ́ owó pé torí mẹ́sìn yẹn gẹ̀ installment náà àti sanwó ẹ̀tàn gbà yẹn wọ́n wá lè lò lókù tí a fẹ́ san a kọ́ síbẹ̀ fún wọn pé iye bélébélé lókù wọ́n wá lókè pé ká máa lọ pé wọ́n máa get back sí wa mo kọ lẹ́tà wá wọ́n ní kí n lọ submit lẹ́tà yẹn mo submit lẹ́tà yẹn ọkàn mi tiẹ̀ balẹ̀ pé Ọlọ́run ti ṣe. ẹ ti dọ́dọ̀ gọ́vnà owó dé. mo ti dọ́dọ̀ gọ́vnà pé owó ti dé ọkàn mi ti balẹ̀ but since last year over 6 months nsìn mi ò gbọ́n kankan. nǹkan kan ò jáde. rárá láti bẹ̀. ẹ̀ẹ́dẹ̀ dé ọ́fíìsì gọ́vnà. bẹ́ẹ̀ ni mo wọnú ibi tí wúmà yẹn wà gbogbo èèyàn ló mọ̀ ọ́ gbogbo tó bá rí mi gan tó bá rí fídíò yìí á ti mọ̀ pé ọmọbìnrin yẹn lè even there was a day tí mo gbéyàn wọnú ọjà mo wá rí mi mọ̀ nǹkan tó wá ṣe inú ọjà lọ́jọ́ àwọn security guide yẹn mo wá táàpù kan lára security yẹn mo ní kó jọ pé mo fẹ́ kàn rí mi bó ṣe àwọn èèyàn kàn fún mi ní space díẹ̀ mo wá kí ẹ́ràmà wọ́n kàn báwo ni àkújọ mẹ́ta kúṣẹ́ pé tí bá tẹ̀ tún kí wọn wọ́n lè rántí mi kò sí kankan tó jáde fún mi rárá tí mo dẹ̀ fi ń ṣiṣẹ́ mi lọ. ó lágbára o gbogbo ẹ̀yin abiyamọ ayé ìjọba ìpínlẹ̀ Èkìtì ìjọba mo mọ̀ pé ìjọba gómìnà Oyèbánjí Báyọ̀mí ẹ bá jẹ́ ti sọ̀rọ̀ mo mọ̀ pé wọ́n máa rí fídíò yìí tán bá dẹ̀ rí fídíò yìí n tó yẹ kán ṣe wọ́n máa ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀yin abiyamọ ayé èmi ò tí ì rí akọni tán máa ń sọ pé akọni obìnrin kì í ṣe pé tọ̀rọ̀ ẹnu tàbọ̀rọ̀ nǹkan mi. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáńlá ayé ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹnu madam ọlọ́kadà commercial ọlọ́kadà now ẹ wá jẹ́ kí n bi yín ní ìbéèrè kan sìn kí wàá lè fẹ́ káwọn
èèyàn tó jẹ́ olójú àánú gbogbo ayé tán wò yín báyìí ẹ̀yin lẹ máa sọ̀rọ̀ fúnra yín èmi ò mọ̀ ń tẹ́ ẹ fẹ́ o kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín báyìí. ẹ jọ̀ọ́ gbogbo yín tẹ́ bá ní lọ́kàn láti ṣàánú fún mi ẹ̀yin náà ní kàn ṣòro àwọn ọmọ yín ò ní kàn ṣòro agbára Ọlọ́run. Nǹkan tí mo fẹ́ ni pé torí mo kọ́ṣẹ́ mi ò fẹ́ wà nù ìyà yìí rárá nítorí tẹ́ bá wo ọwọ́ mi in fact àánú mi gan máa ṣe yín àwọn ilé tó ti lápá gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ kó yọ mí kúrò nù ìyà torí mo kọ́ṣẹ́ tailor bọ̀ kò sówó tí màá fi ra machine then mo tún mọ bó ṣe ń ṣe poultry mo ti sin adìyẹ rí nígbà kan àti ẹlẹ́dẹ̀ àsìn ẹlẹ́dẹ̀ rí aláìkíṣẹ́ poultry gan iṣẹ́ poultry yẹn mo tẹ̀ láìkẹ́ even mo kọ́ṣẹ́ tailor náà ẹni ilé tán bá ti lè ṣe fún mi nínú méjèèjì kí nǹkan má ṣọ̀kadà mọ́ torí ọ̀kadà yẹn mi ò fẹ́ ṣe mọ́ rárá tí bá ṣe ara mi bẹ́ẹ̀ rí bí mo ṣe dúdú àwọn ibi tí aṣọ ń bò nìkan ló jẹ́ natural body mi tí ó ṣe kinní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi fẹ́ ṣọ̀kadà mọ́ torí kò rọrùn o láti àárọ̀ wọ bí 6 ìrọ̀lẹ́ kò rọrùn bí mo ṣe jókòó yìí gan ẹ̀yìn báyìí ó máa ń dùn mí but mi ò ní choice ẹ jọ̀ọ́ nítorí ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí ọmọ mi kékeré gan òun gan ní problem ojú yẹn tó bá yẹ pé kò sùn ó ti sùn báyìí tó bá yẹ pé kò sùn ni màá mú wá ẹ̀ rí torí tó bá dà bíi tó 7 tálẹ̀ ò tí ì lẹ́ kò ń rí kankan mọ́ a máa ń di ọwọ́ ẹ̀ mú ni even school lọ́sàn-án tó bá gbé nǹkan fún fóònù gan bó ṣe máa gbé lélẹ̀ tí ò bá gbé bí elé kò ń rí torí mi ò fẹ́ irú nǹkan tó ṣe bàbá ẹ̀ kó tún ṣe ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ má jò fọ́ lójú o ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ owó ni ò sí ìrànlọ́wọ́ kankan ò sí ni ò jẹ́ kí n ti gbé lọ hospital láti lọ ṣe nǹkan tó yẹ kí n ṣe ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ torí Ọlọ́run ìlera owó tó àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó kù náà torí àti sanwó school gan ó nira ẹ jọ̀ọ́. ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí ìkànnì Àràbà tẹlifíṣàn tẹ́ bá kàn tiẹ̀ wò kàn ní ẹ máa rí i pé ó fẹ́ẹ̀ jẹ́ bíi bóyá ìgbà kejì tá a máa ṣerú nǹkan báyìí torí èmi máa ń wà very careful orúkọ wa ó ṣe iyebíye sí wa ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olójú àánú nǹkan tẹ́ bá lè ṣe fún wọn èmi náà rí ọmọ wọn yẹn ọmọ yẹn ò tún gbọdọ̀ fọ́ lójú nǹkan tá a bá lè ṣe fún wọn láti mú kí ìdílé yìí káwọn náà kàn tiẹ̀ kí wọ́n kúrò nínú ìyà àní mo rí ibi tí wọ́n ń gbé ẹ máa rí wọnú fídíò ẹ máa mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé ṣùgbọ́n irú obìnrin tó jẹ́ akọni báyìí tí olóhùn fẹ́ fi ọkọ òun kó da ọmọ ńlẹ̀ fún baba tí olóhùn kó decide pé jẹ́ kémi náà lọ máa so lóṣoojà rẹ mi ò lè kú sínú ìyà tó dúró ti yí ọkọ tó dẹ̀ tún dúró ti àwọn ọmọ tó lọ ń ṣọ̀kadà nǹkan tá a bá lè ṣe ẹ jẹ́ ká ṣe Ọlọ́run Olódùmarè yóò ràn gbogbo wa lọ́wọ́ lágbára Ọlọ́run àtẹ̀yìn àtàwa ìyà ayé ò ní jẹ́ tiwa gbogbo tá a bá sì dáwọ́lé yóò mọ̀ yọrí sí dáadáa. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé fọ́nrán tá a mú wá náà lẹ ti wò tán ẹ rí i pé nǹkan ń bẹ àfi kí Ọlọ́run Elédùmarè kó gbà wá kó ṣàánú fún wa. ẹ wo bá a ṣe wọlé ní tòótọ́ ló yẹ káàkiri ṣùgbọ́n ọ̀rọ̀ arábìnrin àtọkọ rẹ̀ ló ká wa lára o. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbálá ayé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wá etí náà ò ní di o ó rere létí yìí gbogbo wa máa gbọ́ o. ẹ wo ẹ bá wa share fọ́nrán yìí kó kan onílé kó kan àlejò kó kan ọkùnrin kó kan obìnrin o ire lójú wo ń rí. àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbálá ayé ni pé ire lójú òwò ń rí ire lójú ọ̀la ń rí ire lójú gbogbo wa mọ̀ rí o ire o ó dìgbà.